alẹ́ akọ́tòrọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi wọ́n ní àwọn ìròyìn tí a mú wá fún yín lédè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. aya ààrẹ tí í ṣe arábìnrin àkọ́kọ́ orílẹ̀-èdè yìí Olúrẹ̀mí Tinubu ti kan sára fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nípa dídúró digbí ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn tí wọ́n sì tún ní ìgbàgbọ́ nínú rẹ̀ wípé èbúté ògo ni ààrẹ ń tukọ̀ ọkọ̀ orílẹ̀-èdè yìí lọ. aya ààrẹ ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ nílùú Minna nígbà tí ó ṣàbẹ̀wò sí olórí ológun tó jẹ́ adarí ilẹ̀ yìí nígbà kan rí ìyẹn General Ibrahim Babangida àti Abdulsalam Abubakar ní ilé wọn lẹ́yìn tí ó sì kọ́wọ́rìn pẹ̀lú aya igbákejì ààrẹ Nana Shettima. akọ̀ròyìn wa Fatima Aliu ni ó jábọ̀ ìròyìn yìí. ilé ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sólú ìlú ìpínlẹ̀ Ògùn Abẹ́òkúta ti dájọ́ ikú fún àwọn arákùnrin mẹ́ta kan nípa lílọ́wọ́ nínú ikú tọkọ-tìyàwó ní tí í ṣe ọ̀gbẹ́ni Kẹ́hìndé àti ìyàwó rẹ̀ Bùkọ́lá Fátilóyè pẹ̀lú ọmọkùnrin kan ṣoṣo tí wọ́n bí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọ̀rẹ́ Olúwa nílùú Abẹ́òkúta ní ọdún tuntun ní ìyẹn ọjọ́ àkọ́kọ́ oṣù àkọ́kọ́ ọdún 2023. akọ̀ròyìn wa Lẹ́kàn Àgbọ̀ndẹ̀ jábọ̀ ìròyìn wípé ní báyìí ilé ẹjọ́ gíga tìlú Abẹ́òkúta ti wá pa aláṣẹ yíyẹgi ikú fún àwọn arákùnrin mẹ́tẹ̀ẹ̀ta. wọ́n ti sọ fún àwọn olùgbé orí ilẹ̀ ọba Solomon Ọmọ́táyọ̀ Ìyẹ̀nlẹ̀ ní Òdòyọ̀tà lágbègbè Ìrẹ̀wọ̀n Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn láti kó kúrò lórí ilẹ̀ ọ̀hún àbí kí wọ́n fojú winá òfin ilé ẹjọ́. aṣojú ẹbí náà ti ṣe agbẹjọ́rò Gani Ọláníyì ni ó ṣe ìkìlọ̀ yìí lásìkò ìgbẹ́jọ́ ilé ẹjọ́ lórí àwọn tó wà lórí ilẹ̀ náà. akọ̀ròyìn wa Anthony Gandun náà pẹ̀lú wọn wà níbẹ̀ tó sì mú ìròyìn ọ̀hún wá sétí ìgbọ́ wa. ẹ máa gbọ́ húlẹ̀ ìròyìn náà síwájú sí i nínú àwọn ìròyìn wa tó ń bọ̀. ìjọba ìpínlẹ̀ Ògùn ti jáwé rọ́ọ̀kúnlé olóṣù mẹ́fà fún orí adé ní ọba olórílẹ̀ ti orílẹ̀ Ifọ̀ ọba Abdulsamiu Adéwọlé Ògúnjọbí lẹ́ni tí àwòrán rẹ̀ ti di tọrọfọ́kálẹ̀ lórí ẹ̀rọ ayélujára láìpẹ́ yìí níbi tí ó ti ń lo àṣìlò agbára pẹ̀lú èpè lórí àgbàlagbà kan. nínú àtẹ̀jáde kan tí iléeṣẹ́ ìfinijoyè ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ògùn fi léde wọ́n ní wọ́n gbé ìgbésẹ̀ náà láti rí i dájú pé ìbò ọlá fún èèyàn gbọ́dọ̀ wà àti fún ààbò ibi tí ò ṣe rí fín tí wọ́n bọ̀wọ̀ fún gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìbílẹ̀. orí adé náà pẹ̀lú ẹni tí ó ń fẹ̀sùn kàn lórí ayélujára tí í ṣe arákùnrin Abraham lẹ́ni tí àkàálẹ̀ rẹ̀ ó wà lórí fọ́nrán ọ̀hún pé ó kúnlẹ̀ ó tún dọ̀bálẹ̀ pẹ̀lú ìfọ́tí ni wọ́n ti pè wọ́n fún ọ̀rọ̀ ìwánilẹ́nuwò lẹ́yìn tí wọ́n sì ti ní kí ọba ọ̀hún tí í ṣe olórílẹ̀ ti orílẹ̀ Ifọ̀ ó forí àpèrè sílẹ̀ títí di ìgbà tí wọ́n yóò fi rí àrídájú ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ọ̀hún. nínú àfikún ọ̀rọ̀ náà ní ìpínlẹ̀ ìjọba níbàámu pẹ̀lú òfin ìṣàkóso ìbílẹ̀ ilẹ̀ Ẹ̀gbá tí orí kejìléláàádọ́ta ẹsẹ̀ àkọ́kọ́ fún ti ọba àti àwọn olóyè wọn ní ìpínlẹ̀ Ògùn tọdún 2021. ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ń ti pàṣẹ ìwádìí finifini láti wò bí ìṣẹ̀lẹ̀ náà ṣe lọ pẹ̀lú àrídájú òfin ilẹ̀ yìí àti ẹ̀tọ́ ọmọnìyàn tí kò ṣeé tẹ̀ lójúmọ́lẹ̀. wọ́n fi kún un pé iléeṣẹ́ ọlọ́pàá ò ní faramọ́ àbùkù àbíjẹníyà àìtọ́ pàápàá jùlọ ṣíṣe ara ẹni ní báṣubàṣu léyìí tí kò yọ ẹnikẹ́ni sílẹ̀ láti fojú winá òfin bí ajé ọ̀rọ̀ yìí bá ṣe mọ́ ẹnikẹ́ni lọ́wọ́. ọ̀gá àgbà yanyan fún àwọn ọlọ́pàá ilẹ̀ yìí Káyọ̀dé Ẹgbẹ́tòkun ń ti ṣe ìkìlọ̀ tó nípọn lórí gbígbé àwọn fáìlì ẹjọ́ tí kò ní ìyàsọ́tọ̀ àti ṣíṣe agbára ọlọ́pàá lò nílẹ̀ yìí lọ́nà tí kò tọ́. nínú àtẹ̀jáde kan ni ọ̀gá àgbà yìí ti sọ ọ́ di mímọ̀ pé àwọn ìwà tí kò tọ́ wọ̀nyí ń kó hẹ́rẹ̀hẹ́rẹ̀ bá iṣẹ́ ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá léyìí tó sì ń ba ìgbẹ́kẹ̀lé àwọn aráàlú jẹ́ tó sì fi ọwọ́ sọ̀yà wípé láìpẹ́ láì jìnnà yóò di ohun tí kò ní gbérimọ́ láàrin iléeṣẹ́ ọlọ́pàá jákèjádò orílẹ̀-èdè. wọ́n fi dá àwọn aráàlú lójú wípé ẹnikẹ́ni èèyàn kéèyàn bíi ọlọ́pàá tó bá sán aṣọ irú rẹ̀ sòrò yóò jẹyàn rẹ̀ níṣu
nípa fífi ojú winá òfin. Ọ̀gá àgbà yìí wá pàṣẹ fún àwọn iléeṣẹ́ ẹ̀ka ìwádìí láti ṣàkóso àwọn ẹjọ́ wọn pẹ̀lú ìwádìí ní finifini pẹ̀lú àyẹ̀wò tó dáṣọ̀ ìṣòtítọ́ kí wọ́n sì ṣiṣẹ́ ní ṣíṣe akọ́ṣẹ́mọṣẹ́. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ nípa pípàṣẹ fún àwọn ẹ̀ka ìwádìí láti máa ṣèwádìí wọn ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹ̀ àyàfi tí ọ́fíìsì rẹ̀ bá fọwọ́ sí i. Ó tún ṣe ìkìlọ̀ fún àwọn ọlọ́pàá tí wọ́n lo agbára wọn lọ́nà àìtọ́ lórí fàmíǹfà tó bá bẹ́yọ láàrin àwọn aráàlú, léyìí tó sì sọ wípé ọlọ́pàá tí ajé ọ̀rọ̀ àwọn nǹkan báyìí bá ṣí mọ́ lórí yóò káwọ́ pẹ̀yìn rojọ́. Ní àfikún, ọ̀gá àgbà Káyọ̀dé Ẹgbẹ́tòkun pàbó ẹnu àtẹ́lu kíkọ ìwé dẹ́rùbà àwọn aráàlú lójúnà àti yẹ̀yẹ́ wọn, léyìí tó sì sọ wípé ìwékíwé tí ọlọ́pàá kọ̀ọ̀kan yìí bá fẹ́ kọ láti fọwọ́ ṣìkún òfin mú èèyàn gbọ́dọ̀ jẹ́ ohun tí òǹtẹ̀ àṣẹ ilé ọlọ́pàá fọwọ́ sí i. Wá rọ àwọn aráàlú láti máa gba ọ̀nà tó tọ́ àti èyí tó yẹ tí wọ́n bá fẹ́ fẹjọ́ sùn nílé iṣẹ́ ọlọ́pàá, nítorí pé lórí àkóyawọ́ àti ìdájọ́ òdodo làwọn dúró lé lórí. Orílẹ̀-èdè Nàìjíríà ti darapọ̀ mọ́ àwọn orílẹ̀-èdè tó kù lágbàńlá ayé láti jọ sàmì àyájọ́ ọjọ́ àrùn jẹjẹrẹ lágbàáyé pẹ̀lú ìpinnu láti kojú àrùn jẹjẹrẹ náà pẹ̀lú ohunkóhun tó bá gbà. Akọ̀ròyìn wa Báṣì Nta ń jábọ̀ ìròyìn wípé fún tọdún yìí àwọn aṣáájú lágbàńlá ayé ti ń gbé ìgbésẹ̀ tó nípọn láti jà fitafita fún ìdojúkọ ìpèníjà àrùn náà. Ìṣètọ́jú tó jẹ́ pé yóò ṣe pàtàkì sí ohun tó lè tètè jẹ́ ohun tí wọ́n máa rí sí i. Àjọ tó ń rí sí ojú ọjọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà NIMET ti gbé àsọtẹ́lẹ̀ ojú ọjọ́ wọn jáde fún tọdún 2025, lẹ́yìn tí wọ́n sì ń sọ àsọtẹ́lẹ̀ òjò tí yóò pẹ́ káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà. Mínísítà fún ètò ọkọ̀ òfurufú àti ìdàgbàsókè rẹ̀ Festus Keyamo ló kéde àsọtẹ́lẹ̀ náà lásìkò ìgbékalẹ̀ àsọtẹ́lẹ̀ tó wáyé lórí ìlú ilẹ̀ Nàìjíríà Àbújá. Akọ̀ròyìn wa Musa Babaliyu ni oníròyìn tó bá wà níbẹ̀ tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ níbẹ̀. Gbogbo ilé ní ìpilẹ̀ṣẹ̀ ọgbà tí aya ààrẹ ti ṣe Olúrẹ̀mí Tinubu, léyìí tí kò sí iyèméjì nínú rẹ̀ pé òun ni ó mọ̀ọ́mọ̀ fa àwọn obìnrin ilẹ̀ Nàìjíríà sí ìrìn láti mú ìṣelọ́pọ̀ oúnjẹ pọ̀ sí i àti mú ìlọsíwájú náà pọ̀ sí ní orílẹ̀-èdè. Ètò agbára àti ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn àgbẹ̀ obìnrin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n fi àkọlé rẹ̀ pé Every Home a Garden Initiative, òun ni ìdàgbàsókè ìtẹ́wọ́gbà bí ó ṣe ró àwọn obìnrin àgbẹ̀ lágbára. Bí àwọn ẹni tí ó jàǹfààní ètò náà ṣe ṣàpèjúwe ọgbọ́n àtinúdá náà gẹ́gẹ́ bí ohun tọ́tọ́ láti gbóríyìn fún tó sì ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú. Akọ̀ròyìn wa Wàsíù Rauf ni oníròyìn tí ó bá wà níbẹ̀ tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn. Ìròyìn tí a ní fún yín ní èdè Yorùbá lọ́jọ́ tòní ò ní jù báyìí lọ. Mẹ́gbẹ̀gbẹ́ àdìtẹ̀lé wa ní ojú òpó wa Facebook Nta Ijebu Ode àti lórí YouTube. A tún wà lórí TikTok náà. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.